èèyàn ará oríire l'Ógbómọ̀ṣọ́ o ẹ mọ̀ pé nam ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí lágbára Ọlọ́run Ẹlẹ́dàá bóyá kí n tó ṣètò ọjọ́ mẹ́jọ ẹ ti gbúrò àwọn èèyàn yín. àwọn tí wọ́n kọ́ ní ṣọ́ọ̀ṣì ní Ìlọrin ní ṣọ́ọ̀ṣì Oníyọ̀ nílọrin ní Kwara State wọ́n ti gbogbo wọn wọ́n ti gbà wọ́n o. ẹ wá nírú ẹkùn ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́. ó flọ́ọ̀sì gbogbo inú gbó lókè ọdẹ gbogbo bí wọ́n kó àwọn èèyàn tí wọ́n gbà níbẹ̀. gbogbo àwọn tí wọ́n gbà láti 67 days tọ́lọ́pàá ṣe tí sọ́jà ṣe tí wọ́n ò rí wọn gbà. wọ́n ti gbà wọ́n o. wọ́n ti jáde wọ́n ti wálé o. ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ o ẹni nam. ẹ̀yin ará oríire l'Ógbómọ̀ṣọ́ o ẹgbẹ́ nam. ẹ̀yin ará Yáwọ́tà o lágbára Ọlọ́run ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. ẹ̀yin èèyàn ẹ wò ó a kú oríire bẹ́ẹ̀ la kú ojúlọ́nà àwọn ẹni tí wọ́n jí gbé lọ mo mọ̀ pé lágbára Ọlọ́run àwọn tí àwọn ará ibí tí wọ́n jí gbé lọ l'Ógbómọ̀ṣọ́ wọ́n máa padà wálé ẹ rí i pé tí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà tí wọ́n ń tẹnu mọ́ ohun kan tó wà ń bẹ̀ ni wípé táwọn èèyàn mọ̀ àwọn fídíòs kan wà tí olóyè Sunday Igboho tó ń sẹ́ǹdì sí bàbá Kọ́lá Olóòtú gbogbo bí nǹkan ṣe ń lọ gbogbo ibi tí àwọn olóyè Sunday Igboho dé gbogbo bí wọ́n ṣe ti débi tí àwọn ọmọ tá à ń sọ yìí tán wà because wọ́n sọ wípé àwọn ọmọ yìí wọ́n ti kó wọn dé bọ́dà Nàìjíríà àti Benin Republic gbogbo bí nǹkan ṣe ń lọ pátápátá gbogbo ẹ̀ lólóyè Sunday Igboho ni wọ́n sọ fún bàbá Kọ́lá Olóòtú eléyìí ló fi ń dá bàbá Kọ́lá Olóòtú lójú tàbí tó ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹ̀yin ará oríire ẹ̀yin t'Ògbómọ̀ṣọ́ pé ẹ má wọ́rì ẹ kú ojú lọ́nà pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí pé àwọn ọmọ yẹn àti àwọn olùkọ́ wọn pé wọn yóò padà wálé kí ni àwọn ìdí tó fi gbogbo ọ̀rọ̀ yìí múlẹ̀ inú fídíò tẹ̀ ń wò yìí náà lẹ ti máa rí i tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ̀rọ̀ tán dẹ̀ fi àwọn fídíò kọ̀ọ̀kan hàn láti fi dá wa lójú pé àwọn ọmọ yìí ń bọ̀ so mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin ká tún máa gbàdúrà náà pé níbi tí iṣẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé láti gbó Ògbómọ̀ṣọ́ tá à ń sọ Ọ̀yọ́ National Park láti bẹ̀ títí báyìí àwọn olóyè Sunday Igboho wọ́n ti dé Niger State báyìí ibẹ̀ ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni so bọ́n ṣe débẹ̀ kí náà ṣe lọ́wọ́ ń bẹ̀ ṣé wọ́n ti rí àwọn pípù yìí wọ́n náà ti rí wọn wọ́n ti mọ ibi tán wà wọ́n ti wà ní bọ́dà Benin Republic ọgbọ́n wo náà wá ń dá tán fẹ́ fi rí àwọn ọmọ yìí gbà lọ́wọ́ àwọn ará bí tó fi di wípé wọn nípa wọn pé àìdíà tó bá jẹ́ pé kí àwọn olóyè Sunday Igboho kan gbé pẹ́rẹ́gì kaná kí wọ́n fèsì àwọn ará bí yìí ní lẹ́yọ kọ̀ọ̀kan ó ṣeéṣe wọ́n á ti pa àwọn Boko Haram tá à ń sọ yìí àbí àwọn ajínigbé yìí ṣùgbọ́n ó ṣeéṣe kí ìbọn kó ba àwọn olùkọ́ tàbí àwọn ọmọdé yìí nǹkan tí wọ́n ṣe ń rowọ́ tí wọ́n fà sẹ́yìn díẹ̀ nìyẹn nǹkan tó jẹ́ pé tó fà tán fi ń fà sẹ́yìn díẹ̀ ni ṣùgbọ́n ọgbọ́n tí wọ́n ń dábàá ọgbọ́n láti rí àwọn ọmọ yìí gbà padà lọ́wọ́ àwọn ajínigbé tí kọ̀ọ̀kan nínú wọn àtolùkọ́ wọn tí kọ̀ọ̀kan ò ní farapa ká ní kò ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n á ti gba àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn ará bíi tipẹ́tipẹ́ ẹ wò ẹ máa rí àwọn fídíò clips kọ̀ọ̀kan nínú fídíò tí ẹ fẹ́ wò yìí ẹ dẹ̀ tún gbọ́ àlàyé dáadáa sí i lẹ́nu bàbá Kọ́lá Olóòtú tí wọ́n jẹ́ ẹni tí olóyè Sunday Igboho tí wọ́n máa fi tán finú tán fi ọ̀rọ̀ lọ̀ tán send àwọn fídíò sí tó bá ti kó àwọn ọmọ ìdé lẹ́yìn wọ́n ṣẹ̀ máa rìlíìsì gbogbo àwọn fídíò tí wọ́n ṣe nínú igbó ọ̀hún ó yá ẹ jẹ́ ká jọ wo eléyìí náà. ẹ má gbàgbé bá a ṣe ń wò ó ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ ẹ kílìkì lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí bóyá kó tó dijọ́ mẹ́jọ tí ń ṣètò yìí sáàsì máa wá bára wa yọ̀mùkúmù kẹ́ńjọ́ mẹ́jọ Sunday ọlọ́run ó jò ó rí bẹ́ẹ̀ ọlọ́run ó gbà bẹ́ẹ̀. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni tí ìjọba Nàìjíríà tí wọ́n lù lóǹtẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wọnú igbó wọ́n ti dé Niger kódà Igbó Oríire ni àgbàdé Niger State kódà
obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù 11 àti ọmọ rẹ̀ lẹ̀ wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn báńdíìtì wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State. kẹ́ ẹ lè mọ̀ pé bí ìní kankan ó ń lé wọn rọ́ wọn lọ wájú ni. ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó bọ́ bá ti jó dé stéèjì ibì kan ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ ṣèfù. ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀. kí ló wá mú mi gbé fọ́tò Ìbà Gani Adams kí ló wá mú mi gbé sórí ètò mi lálẹ́ yìí. ó ní tọkùnrin kan tí ò ní láárí báyìí ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí tó lè lórí láyà tó lè mọ lanu gbàgà bí ìpàkútí Ọlọ́run kó sì mọ bú mi ọ̀dàkọ̀ mi lórí ètò ẹ̀. ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀? èmi kì í ṣe blọ́gà mi ò sì ẹ́fà fi Gani Adams mi ò fi wé Sunday Igboho rí. Ìbà Gani Adams gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí Ìbà Gani Adams kì í ṣòye kékeré Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ. nípa àjàǹjàǹgbara Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́ mi ò fi wọ́n wéra wọn rí mi ò sì kọ̀m̀píà wọn síra wọn rí. ìtọ́jẹ́ ń gbé fọ́tò Ìbà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams kò sì mọ ibi tẹ́mi àti Gani Adams tá a ti mọ́ra. wọ́n fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n mi ò ní í ṣe bẹ́ẹ̀. bínú bá bí abiyamọ tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú èrùn bínú èrùn bá rọ̀ inú abiyamọ kì í rọ̀ bínú abiyamọ bá rọ̀ inú èrùn tó ti wọlé sétí símú ò ní rọ̀. mo fetí ara mi gbọ́ ní nǹkan bí oṣù 6 bóṣù 7 sẹ́yìn tí Ìbà Gani Adams jáde tí ń pèjọba tí ń pe gọ́fúnà tí ń pe gbá tí ń pàwo tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì àwọn agbésùmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tó kódà ó sọ pé wọ́n dé òkè òkun. Olódùmarè ọgbọ́n o Olódùmarè agọ̀tún atẹ́rílẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì omi mi ò fi pọ́n Ìbà Gani Adams lé ó ní fact and information lọ́wọ́ highly intelligent ìtọ́kù fún Ìbà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn. irú ọkùnrin hágàgà tó fi gòójú tó bóra jẹ̀bi tí ń kó ka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú Ìbà Gani Adams. ọ̀mọ̀wé ní Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀mọ̀wé ní abẹ́ẹ̀kẹ́ ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù. ẹ̀kọ́ nípa aviation káwa bàálù òfurufú ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù. tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn ó dẹ̀ mature kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. níbo lẹ ti ara àwọn gàgà yìí tí wọ́n ń pa àwọn ń sojú yìí àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ kò sí ní tó burú nínú kẹ́yìn olóyè àsẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn 100% loyalty la máa ń gbọ́ àìgbọ́ 99 kò sí ní tí wọ́n ń pè 99% loyalty èmi ò bú ẹni tó bá lóyà sí leader ẹ̀ ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi. níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù níbo ló ti gbọ́ tí mo fòun àti Sunday Igboho wéra wọn. Sunday Igboho ọ̀tọ̀ Gani Adams Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀ Oòduà ọ̀tọ̀ ìrú ẹkùn ọ̀tọ̀ kí wàá ní tèmi tó mú mọ́ ó sì lórí láyà ó sì dákọ̀ mi bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó kusukusu bí ọṣẹ nínú fídíò títí ń sọ̀rọ̀. ẹ kìlọ̀ fún dáadáa èmi kì í sọmọ kékeré o nínú ọ̀rọ̀ rádáadáa tó ń sọ ni pé alàgbàkọ́lá olóòtú oníjẹkújẹ ni yín ìran bàbá ńlá ẹnìkan ò lè fọ́ sọ̀yà pé màá tọrọ owó lé òun rí níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí n ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hún akíní yá aṣọ mi dò ń jẹkújẹ ṣé mo kọ proposal pé wá fún lówó yìí nígbà
bá Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò wọ́n á pè mí wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn direct number mi wà lọ́wọ́ ọba Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní direct number mi lọ́wọ́ mo ní direct number tó yẹ pé àwọn ni ó gbé lọ́wọ́ nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n bá rántí tí wọ́n pè mí ń jọ́ náà àwa ó dùn ó àṣọ Sunday a máa pè mí lóru a máa pè mí láàárọ̀ a máa pè mí lálẹ́ sẹ́ńtì ọ̀wá pè mí èmi yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí tí ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots ẹ lọ bá àwọn corporate body àwọn alákọ̀wé àwọn agency ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn ṣé bí ọmọ náà là á rán sí náà ẹni tó bá jẹ́ grassroots là á rán sí grassroots irú wa lẹ́ẹ̀kẹ́ sí pé ẹ rí nǹkan báyìí èmi gbọ́ ọjọ́ náà mo fọba tó ní mí búra ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni torí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí ọkùnrin abúrajẹ̀bí yẹn ẹ kìlọ̀ fún dáadáa gbogbo ẹ̀yin Oòduà o image ẹ̀ ọ̀dà fún Gani Adams kò dáa láti máa represent image Oòduà tó o bá rí Gani Adams tó o bá pàdé ẹ̀ níbi ní àárín bóyá orí níbìkan orí rẹ̀ ó wù inú rẹ̀ ó dùn kọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n ṣùtù ni wọ́n máa ń wọ̀ gbọ́lẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀ Olúgbòhùn tí ó jẹ́ Olúgbòhùn Àjàgbòhùn kábíyèsí ilẹ̀ Ọ̀gẹ́rẹ́ Afọkọ́yẹrí Olúgbòhùn tí ó jẹ́ èèyàn gbọ́dọ̀ fi kanu èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kàn ọ̀ọ́tàdínmọ́yìn sọ̀n kẹ̀kẹ̀kẹ̀ ẹnu bí àgòyà wà ń kẹsẹ̀ dúdú jẹ́ wà ń hó lẹ́nu bí ọ̀sẹ̀ wà ń gbáwọn èèyàn ṣépè ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún ẹ̀yin Sunday Igboho ni àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun ọ wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday ló tún lọ mú èèyàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ wọ́n bá sì rú ọ lójú lọ General Hospital ń Igboho ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù mọ́kànlá àtọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú igbó eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì. Ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí Ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa nìbàdàn lára wọn ní Ìgbè Akeem mi ò ní torí eléyìí kọlù bá Gani Adams bí n ro gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá àtijọ́ jókòó kan ẹ̀ ó lè débẹ̀ tó fi kú ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń bú mi yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀ níbo ni wọ́n wà níjọ́ náà tẹ́mi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó ńbẹ̀ níbo lọ wà ọkùnrin náà bàjẹ́ o mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀ èé ṣe tó jẹ́ orí bẹ́ẹ̀ ti bẹ̀rù kọ́ o. kìí ṣe ti bẹ̀rù kọ́ o ti jáyà kọ́ o nǹkan mẹ́ta ni ò ní jẹ́ nkọlù Gani Adams mi ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé mi náà fẹ́ jolúbàdàn mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀ mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn èmi ò fẹ́ kẹ́ni tó bá gòkè ọjà bọ́ èyí tó tún dàbí rẹ̀ òsàlà ọ̀sẹ̀ mọ̀ bó ní jẹ́ nǹkan lù ú bàbá arúgbó ọmọ wa gbà kò ní jẹ́ nǹkan lù Gani Adams ìyá mi ò ní jẹ́ nǹkan lù ú Ajíbọ́lá ẹ̀dán tó fún un kò ní jẹ́ nǹkan lù ú àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ léwé ìwèrè bora ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ àgbà ọ̀kọ́gbọ́n
gbogbo ohun téèyàn fi dáyà ajá àyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjí nígbà mo tún wá jẹ mọ́gàjí tá 40 ọdún lé méjì ní tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò gbígbín ọ̀bá máa jẹ kò ní ti kú jù irú mi lèèyàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà ènìyàn máa gbé kinní kankan àwa la aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o bí wọ́n ṣe ń dráàgì Gani Adams ó ń bà mí lọ́kàn jẹ́ inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè lólórí àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́ àwọn ọmọ jẹ́ sí àwọn ọ̀dà nǹkan kan mọ́ o èmi ò sì sí Nàìjíríà nu wọn yọkàn mọ́ fáyà lọ́ntì ẹni ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ní làákàyè ní Oòduà ẹ kìlọ̀ fọkùnrin wo ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ bóun ń sojú Gani Adams. kí ni ti Sunday tó ń bú ẹ̀yin náà ẹ ṣe ti yín inú igbó pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú igbó tí ń lọ Niger ẹ̀yin náà korí bọgbẹ́ ẹ mọ́ lọ Èkìtì ẹ mọ́ gbanú igbó látòrí rẹ ẹ gbàbẹ̀ ẹ mọ́ gbàbẹ̀ lọ Èkìtì. Ìgbó ń bẹ l'Ákúrẹ́ Ìgbó ń bẹ l'Èkìtì Ìgbó ń bẹ lọ́wọ̀ ẹ máa ń lọ ọbẹ̀ kóbi ìhórejò kọkùnrin yan pa àníkẹ́jọ ọmọ ti lọ ebi gbogbo wa lẹ̀ ń protect. Sunday ó sọ fún yín tẹ́ ẹ bá bí léèrè Sunday Igboho mo fi ọba tó ní ẹ̀mí mi búra ìbí àṣà rẹ̀ wàláì tàláì súnmọ́bì láì mo fi ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra ẹlẹ́rìí ìpín mo fi Ògún búra lákàáyọ̀ ọ̀sìn mọ́lẹ̀. èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho bí n bá jẹ́ nọ́mbà 1 n lè tó nọ́mbà 3 àbí nọ́mbà 4 èèyàn tó pè kó tó pè mí lálẹ́ ẹjọ́ tó pè mí pé bu ọ̀dá mi àdúrà yín ti gbà o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ti sí mi lẹ̀ o níta ń gbàdúrà sí látijọ́ yìí Ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o ọ̀yá send account details sí mo fi Ọlọ́run ọba tó ní mí tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè mo fi búra Sunday náà ń gbọ́ báyìí èmi ò fàkáǹtì ránṣẹ́ sí dòní Ọlọ́run mo sì jọ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un. kódà ó tún fi ṣe mẹ́sẹ̀ẹ̀jì pé kí n send account details mi send ẹ̀. àbá tí olóminú ní máa ró worowóró ibi tí mo bá ṣẹ́dé 42 years tí ọba sówó lọ́wọ́ mi ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan mi sí. gbogbo téèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbé òun lọ́lọ́run ti kó sí i lọ́dọ̀. ó rè sí òfin gbámú èyí tó ti fi òní lè parun. ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀ ẹ wo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ò bí ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà ẹ wò bí wọn ṣe ń díràgì bàbá ń bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé kábíyèsí Ọlọ́run. èmi è torí owó fẹ́ràn èèyàn mi è torí owó tẹ̀lé èèyàn kọkùnrin olóòka kúsẹrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀nkọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí ó tún rán ìgè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o mo ṣeun o. níbo ni wọ́n wà ńjọ́ náà ẹ jẹ́ kí n máa ṣàlàyé wípé bí Sunday ṣe ń gbìyànjú yìí ẹ jẹ́ ká encourage ẹ̀ kárírù Sunday 6 8 kárírù bá Gani Adams 2 3 4. ẹ jẹ́ ká tún tẹ̀ sílẹ̀. káwọn náà ó dìde ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la ẹ rí i pé ọkọ́kọ́ dáwọ́ dúró ná lẹ́yìn pé ká máa retí àwọn tí wọ́n kó lọ gidigidi wọ́n dé o wọ́n ń bọ̀ wọ́n dé o wọ́n tún ti dé o ẹ ti sùkúù o wọ́n kíní kankan o bí kí wọ́n máa lọ kọ́ mọ́ sùkúù lọ́sàn tí gbogbo táà ń rí gbogbo ẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ lọ́lọ́run ti ní kí ó kú òun bẹ̀. àsìkò ìgbà lásọ ìgbàlẹ̀ wò ìgbà ní ti òdèrè kókò nílé Ìlọrin ìdí tí mo fi wí bẹ́ẹ̀ rèé o níjọ́ tí wọ́n ní kí àwọn èèyàn máa wá sọ ọ̀pá epo wọn ò pé Sunday ńjọ́ náà ńgbà tí ò kàn
àsìkò tí Sunday tá a wà yìí ọba jọba jẹ ọba wọn mú àwọn ìjọba òkè lọ́fàá lé IG lọ́wọ́ èyí tí Sunday sì ń kórìn tó o bá rí ọ mọ̀ pé ọkọjá àrùn ẹkùn nìkan ọdá ajá kí n sọ láńgbèjì tó gbọ́ torí mo mọ̀ pé ọkùnrin tó bú mi yẹn yóò láìkè egbòogi yóò láìkè àjò ó gbọ́ bí babaláwo mi ṣe ń fẹnu re kífa kútẹlú ọdẹ mi ò pé wúkúdẹ fún ọdẹ mi ò pẹ́ fà ọ̀nà tààrà tí mo rìn tí mo bá àwọn àgbàlagbà pàdé wọ́n ní dákunjọ́ jàre kí n fáwọn láṣàmú wọ́n jẹ́ ń gbàbẹ̀ lọ tòró kéré sí tí n bá ń ọ̀fẹ́ lọ́nú ẹ̀ kò yí ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń ṣépè ilé Sunday tí ń sọ̀rọ̀ sí mi tó bá yé dáadáa kò ní í ṣe bẹ́ẹ̀ tó bá di lọ́la torí ilẹ̀ ṣú lálẹ́ yìí wọn kì í dá ifá àrò ẹkùn wọn èyí kì í lálẹ́ wá babaláwo kan tó jíire tó ọmọ kó gbọ́ fà lọ dáadáa wá lọ bá pé ifá wo ni wọ́n ń pè ní ìrù ẹkùn pé kó kí ẹsẹ̀ méjì fún ọ ní tí wọ́n ń pè ní ìrù ẹkùn tó bá kí ẹsẹ̀ méjì fún ọ gbogbo ohun tó ń ṣe wọn ò ní ṣe ibẹ̀ ló ti máa fẹnu rẹ gbolẹ̀ báyìí tó mọ̀ pé tó fún un ọmọ pé fàkànní jẹ́rù ẹkùn tí wọ́n bá dá fún yàn kò gbọ́dọ̀ mọ́rù bọ́njọ́ náà bọ́ bá lòun ọgbà màálù bọ́ bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún ẹni mo fi ní ọjẹ́lẹ̀ mọ́ o tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó kó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ ní wọ́n bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o bọ́ bá lòun ọgbà ńlá òun ọgbà ńlá òun ọgbà kínní kan ọ̀rá o ìrù ẹkùn kì í ṣe fá kékeré ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má fi Gani Adams ẹ má fi wé Sunday wọn ò jọra wọn bí Gani Adams ọba mọ̀ ọ́n tí gbìn ọba mọ̀ ọ́n jẹ yóò ti kú sí jù látàyè Ọbásanjọ́ wọn ò sínú ṣàwáwọn sínú ẹgbẹ́ ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wò ìgbàlódé eré kókò ń lè lọrin àwọn ànábì tẹ́ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rẹ́ẹ̀nì tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún un. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ẹ̀jẹ̀ ń sójú òpó ìlẹ̀ kéèyàn bíi méjì mẹ́ta ó pè mí. èyí tí Sunday tún ṣe òun la mú wá fún yín lálẹ́ yìí o ó ti lọ rèé ó ti gba àwọn kan lẹ̀ ní Niger State o àtìyá àtọmọ tí wọ́n gbé láti bí oṣù mọ́kànlá. ẹ káalẹ́ o. Alhaji. ẹ ṣeun. máa wí. mò ń gbọ́ yín. ajá yìí tó kéyìn ẹ̀ ó jọ. àṣẹ o. Alhaji máa wí. mò ń gbọ́. ọba kan yìí mọ́ kọrin. ta ni sọ̀rọ̀ yìí. baálẹ̀ Sóyọyè baálẹ̀ àṣírò. kábíyèsí o kábíyèsí o kára ó lé. ọlọ́ba ní jẹ́bẹ̀. kára ó lé o. a dúpẹ́ pé ọlọ́run ní ká tẹ̀ gbóhùn alálẹ̀. 1990 mo ti ń bá yín bọ̀. nígbà tẹ́ wà ní 32 FM. ọ̀tán. tọ́nà sọ́bẹ̀ là ń lò ń gbà náà. Eba. màá pè gbogbo fóònù mi ni yóò gbóná kò ní wọlé. bẹ́ẹ̀ ni èrò pọ̀ lórí ẹ̀ ni. èrò pọ̀ lórí ẹ̀ ni. níjẹ̀jọ náà ó tún ṣẹlẹ̀ sí níbẹ̀. torí station tẹ́ wà yìí. Eba. tẹ́ bá sọ fún bàbá ṣe bí ọba pé baálẹ̀ Sóyọyè olówó lágbà ẹni ló máa rí. ọkọ̀ ojú yín èyí ṣàìmọ̀ fọlọ́kọ̀ olóko èyí ṣàìmọ̀ òdú. bẹ́ẹ̀ni. mo rí yín mo yọ̀. àyèmí rí yín mo yọ̀ o. so ní crossover kan lọ́dọ̀ bàbá ṣe bí ọba. Eba. ọ̀dọ̀ bàbá ṣe bí ọba tá a ṣe yìí wá 1000 note. iye tẹ́ ẹ̀ nájọ́ náà ní cross night àjọ wà ń bẹ̀ ní. àwọn kan máa ń bú mi pé mo lè jẹ tí ọmọ pé alátẹnujẹ ni mí. nípa èdè ilé ọkùnrin yẹn ọmọ tí mo fi láìkì yín pọ̀. ọkùnrin yẹn ọmọ mi dáadáa. mọ tí mo fi láìkì yín pọ̀. èmi mà ti sọ̀rọ̀ tí mo kan owó ń tèmi. n tí mo fi láìkì yín pọ̀ ni pé oríkì wa tó jọ mọ́ra wọn. kábíyèsí ọ̀la. torọ́ máa wí kóńkó kọ́lọ́rọ̀ lè gbọ́ nìyí.
awí kónkó kọ́lọ́rọ̀ kọ́lọ́rọ̀ ò lè gbọ́. tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá Kí ni ọlọ́rọ̀ ó ó ṣe. Àlàjì eba ẹ ní ṣì àṣẹ o ẹ ní ṣì sọ. àṣẹ o Adùkan lóyin ń dùn. àṣẹ Ayé ò ní kọ́ wọn ẹnu yìí. àmì àṣẹ o Adùkan lọmi tí mi sì ń dùn. àṣẹ o Àtọmọdé àtàgbà wọn máa fẹ́ ti yín. agbó àtọ yín Bẹ́ẹ̀ náà ti ń fẹ́ tọmọ aláìlá ni wọ́n máa fẹ́ ti yín. agbó àtọ Yóò rí bẹ́ẹ̀. àṣẹ o Yóò ṣe bẹ́ẹ̀. àṣẹ o. Ó dàárọ̀. 08033319700 3 mẹ́ta 19700 ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ̀mọ̀ ká ló bá ní ẹ ṣeun ẹ̀mọ̀ pé ètò ètò ní o ọ̀mà ní ẹ̀rẹ́sìn kò ní ìṣú. ọlọ́run ló ní ẹ máa mọ̀ ọ́n sọ ní lágbọ́ ọlọ́ àṣẹ o. ayé ò ní pọ̀ ohun ní lágbọ́ ọlọ́. ǹjẹ́ mo sọ nǹkan kan tí orúkọ mi ní ǹjẹ́ mo sọ nǹkan Ọlájí Adéjàre ọlọ́run ló mìíràn rẹ̀ láti mọ̀ lè pé ǹjẹ́ mo sọ nǹkan kan tó yẹ kí èèyàn bú mi sí lórí ètò yìí. àwọn tó jẹ ètò rẹ àwọn tí wọ́n jẹ̀bù ẹjẹ́ wọn mọ̀ bọ̀. Ọlọ́run ṣàánú ni àwọn èèyàn fún òde fẹ́fẹ́ èèyàn náà wọ́n lè mọ̀ wọ́n ní fún òṣìṣẹ́ kọjá gbọ́n ti wá àbí o. ẹ̀kú ètò òní ẹ̀rẹ́yìn lágbọ́ ọlọ́ mo dúpẹ́ 08033319700 080 mẹ́ta 19700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sá Sẹ́ríkì ní sọ̀rọ̀ láti ìlú Ìlọrin. ẹ jèrè mo kí yẹn fún ètò. ètò nu ọlọ́run ló ní. gẹ́gẹ́ bí dájú kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò náà ni wípé ọ̀tá ẹni èkó òtù ọ̀yà. ẹ̀yin yàtọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń sọ rádaràda lọ́rọ̀. ọ̀tán. ẹ̀yin ẹ̀ sáà tí wọ́n lọ́kọ̀ọ́ lọ ẹ̀jọ̀ dá wọn bọ́lọ̀. ọ̀tán. ìfẹ́ wí náà ti tó. ó ti tán ọ̀tán. ó dára. 080 àwọn kan jẹ ẹ̀bùn lọ́sẹ̀ tó kọjá ẹ jẹ́ wọn wọlé. ó ti wọlé ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ olóòtú. ẹ ṣeun. ọmọ tó ń sọ̀rọ̀ yẹn orí òpè ni. ẹ mọ̀ bùn yẹn ẹ mọ̀ bùn yẹn ẹ mọ̀ pé mi kò bí. láti ẹ̀dìnà fẹ́ àwa ti rí fíìmù Sunday Igboho ní 2011. bẹ́ẹ̀ni. láyé Ládọjà ní Ṣàngó. ọ̀tán. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. níbo lẹ ti ń pè yìí. láti United Kingdom ní o. láti bo. láti UK ní o láti United Kingdom. láti Amẹ́ríkà ẹ ṣeun. láti London ní o. láti London UK bó ṣe bẹ́ẹ̀ ní US. bẹ́ẹ̀ ni sà. ok ẹ ṣeun. ẹ pé tó. àdúpẹ́ ẹ̀ ń gbádùn rẹ̀ bọ̀. àgbàdo ẹ̀rọ àgbàdo ẹ̀rọ. Olúwa ṣeun. àgbàdo programu ní dáadáa. Olúwa ṣeun ẹ ṣe púpọ̀ o àdúrà yín gbà. ẹni tí ẹ sọ̀rọ̀ ẹ̀ tó ń ṣe ẹnu ẹ̀ wọ́yọ̀wọ́yọ̀. lórí kìnìún. ẹ ti gbà wí ẹni tí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ mú ní gún ẹnìyẹn náà ó ti gbọ́ programu yẹn. bẹ́ẹ̀ni. wọ́n ti pè é wọ́n ti jáwé ọmọ máa gbé létí pé ẹ̀ṣẹ̀ ẹni tí ó lè máa wọwọ́ sí lára. ọ̀tán. wọ́n ti pè wọ́n bá sọ̀rọ̀ sá. inú mi ó dùn èmi àti Ààrẹ Ọ̀nà Kakanfò àìsàn oníjà a sì fẹ́ràn ara wa pọ̀. àwa àbúrò yín láti ìlú Ìbàdàn ni o. ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ̀lú ẹ káalẹ́ o. Gàlíò àfíìsì ni látọ̀dọ̀ Aláàfin. ẹ ṣeun gbogbo Ọ̀yọ́ pẹ̀lú ògo Ọlọ́run ó jẹ́ orí bẹ́ẹ̀. àmín. táwa á mọ ìyọ̀ǹdọ́ mẹ́jọ báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. àmín. ẹ kú ètò ẹ mọ rí sọ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe pẹ́ ẹ wà gbóyè délé. àmín o. Akọ́láwọlé alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí hàn ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá. náà. orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Dáúdà láti bẹ̀rù ká kéèké ìgòsì oyẹmí. òsì oníyẹ èmi náà. kò yẹ kọ́rọ̀ ọmọ àlè Ìbàdàn lọ̀rọ̀ máa ń bá lápọ̀. bẹ́ẹ̀ni. wàlá inú mi dùn pẹ̀lú gbogbo èsì rẹ̀ náà lẹ́dí fún un. bẹ́ẹ̀ni. mo fọlọ́ ọ̀rọ̀ àbúrò ẹ̀ mo fi wí kíní. àárín 30 years sísìn ibi tẹ́ ẹ ti dé kò lè dé bẹ́ẹ̀ mẹ́jà tara wa jẹ ìdí ọ̀rẹ́ náà nù. ẹja sọ kò díbẹ̀ ń. tí wọn bá tú àwọn èèyàn lẹ̀ wọ́n fẹ́ máa bẹ́ èbú kò sí dáa. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ gbogbo lẹ́kọ̀ọ́. ẹ ṣeun. ẹ máa wà ní o. àmì Ọlọ́run. àmì Ọlọ́run. ìrú làgbàlagbà náà ṣe bàbá wa. ẹ pẹ̀ fún wa o. nínú gbogbo pìṣẹ́ńtà nígbàdàn yìí lẹ́ni àkọ́kọ́ tí wọ́n máa ń háìbọ̀. ọ̀tán kò lè sọ. ṣúgà já. ilé ìwà lókè ìmọ̀kò 2414502 code number àbàdàn lẹ́nì kan fi síwájú. báwo lè fóònù ìgbà yẹn. ọ̀dà ẹja ṣe báyìí bó o ṣe jẹ́rìí mi mọ́ bọ̀ ǹjọ́ mẹ́jọ ẹ bá ń kọ́kọ́ rẹ̀ ẹ lẹ̀
ẹ bá ń kọ́kọ́ rẹ̀ lẹ̀ gbogbo nǹkan tẹ́nu jẹ ọwà àgbàjọ mẹ́jọ ọgbẹ̀wà ọgbà ráìsì ọgbà gàrí ó sì tún gbowó àmì ọlọ́run kí ló kọ yín. Adépọ̀jù Dásọ́lá láti Olódó. Adépọ̀jù Dásọ́lá láti Olódó. Adépọ̀jù Dásọ́lá láti Olódó ńjọ́ mẹ́jọ yóò wà gbẹ̀bùn. Hello somebody ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Yes sà, orúkọ mi Àlímọ̀ látọ̀yọ́. Àlímọ̀tù látọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ máa láàfin kọ́. Àwa dáadáa sà. Ẹ ṣeun. Bàbá yẹn dákun ẹwẹ́ mọ́ bínú. Ọmọdé ní í ṣe wọ́n ni ìbínú kẹ ọmọ èké ní í ṣe bẹ́ẹ̀ ni. Ẹ mọ́ bínú. Ìṣẹ́ ẹ̀pẹ̀ fún wa yìí ní àmì Ọlọ́run mo dúpẹ́. Ẹ̀wẹ̀ gbọ́dọ̀ ìpìlẹ̀ ẹnu wa Ìlọrin máa ń pèlè tẹnu bọ́ rárá. Ẹ̀wẹ̀ gbọ́dọ̀ ìpìlẹ̀. Hello somebody ẹ káalẹ́ o. Bá mi fọ́lọ́ ní. Ẹ ṣeun. Ẹ ní dá. Àmì o. Bẹ́ẹ̀ rí àwọn tó bá tó máa gbọ́ yín nìkan. Inú àwọn àkèyí tó èmi ti rẹ́ nìkan tó sọ fún mi wípé tó kún gbọ́ ìná àgùnmọ́ tó ò rí bẹ́ẹ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín. Wà lẹ́rẹ̀lẹ́ mú. Mọ̀ bọ̀jọ́ mẹ́jọ fún tọ́sán inú ti bí mi mọ̀ bọ̀ wá gbẹ̀bùnjọ́ mẹ́jọ kí ló kọ rẹ. Wàídì Ọ̀làdìmẹ́jì ẹ kọ́kọ́ rẹ̀ lẹ̀. Látàmúlòkó. Ọ̀yá mọ̀ bọ̀njọ́ mẹ́jọ kọ́ wá gba gbogbo ntẹ́nu máa jẹ ráìsì ẹ̀wà gààrí àtowó. Wọ́n ní kí ló ń gbọ́n bẹ̀kẹ̀. Ọ̀ sọ pé lólùfẹ́ rẹ ni. Mọ̀ bọ̀njọ́ mẹ́jọ sọ́mọ bíi sáwà yìí ìrì FM. Bẹ́ẹ̀ni. Mọ̀ bọ̀. Wàídì Ọ̀làdìmẹ́jì. 08033319700 ẹ káalẹ́ o. bàbá mi ẹ káalẹ́ o. Ó ìyá wa. Ó ẹ káalẹ́ sà. Ẹ ṣeun. Ẹ kú ètò. Àwa Ọlọ́run ló ní. Ẹ má bínú. Ẹ̀gbọ́n. Mi ò bínú. Wọ́n náà jù wọ́n ò ṣe é bí lẹ́jọ́. Ìjà alárò òsàn bọ̀rọ̀. Àtijọ́ yẹn náà lè bí ọ̀nà. Gíga ibi gíga lẹ́sìn máa lọ. Àmì ìyá wa. Agbára Ọlọ́run ẹ̀mí yín ó gùn. Ìyá mi níbo lẹ ti ń pè iná. Láti rán léńdé oníyanrìn ní Fátímà nínú. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀mí yín ó gùn. Náà lè ń dé oníyanrìn. Sẹ́lẹ̀ ẹlẹ́rẹ́dì kan tí ó wà á bá yín gbẹ̀bùn ńjọ́ mẹ́jọ. Torí mo rí pé àgbàlagbà ọmọ níyìn. Ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ yín náà rí. Ọ̀dà ẹ̀ tún gbowó ẹ̀ tún gba ráìsì ẹ̀ tún gba gààrí ẹ̀ tún gbẹ̀wà níjọ́ mẹ́jọ. Ẹ bá ń kọ́kọ́ yín lẹ̀. Ẹ bá ń kọ́kọ́ yín lẹ̀. Fátímà Aminu. Fátímà Aminu láti oníyanrìn. Ẹ ṣeun. Agbára Ọlọ́run ẹ. Ẹni ayé ń fẹ́ aráyé ò ní kọ̀ọ̀kùn ẹ̀. Ẹni ayé ń fẹ́ aráyé ò ní kọ̀ọ̀kùn ẹ̀. Bẹ́yìn máa dọ̀la rẹ̀ bọ́lá ń bá fẹ́. Hello ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Gbogbo lé ń kọ́ o. Àdúgbò sà àgbẹ̀ tí mo kọ́ ní. Mi gbọ́ o. Mo dúpẹ́ tí wọ́n kọ́ ní láti máa kọ́ fà. Ọlọ́run ṣeun a máa rí bẹ́ẹ̀. Níbo lẹ ti ń pè? Látẹ̀gbẹ́dá. Látẹ̀gbẹ́dá ẹ̀yin náà tún wá fi kàràmọ̀ kún díẹ̀ ìrẹsì sì ti tán lẹ̀ àtẹ̀wà. Bẹ́ẹ̀ ṣe ọ̀dẹ̀ dùn mí o bẹ́ẹ̀ ṣe á dé bẹ́ẹ̀ ṣe wá ṣe yìí ìrẹsì àtẹ̀wà ó ti tán lẹ̀ bá. 3331970 080 mẹ́ta 19700 ẹ káalẹ́ o. Káalẹ́ sà. Gbogbo ilé ń kọ́ o. Wọ́n wá sà ṣẹ́gun láti jù. Ẹ ṣeun. Látọ̀rẹ́ méjì. Àmì Ọlọ́run àmì. Lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ṣe. Adéǹgbò ohun ní ọmọ àtún. Àmínà. Ó dàárọ̀ sà. Ó dàárọ̀. Ọ̀yá ẹ jẹ́ ń tú kẹ̀kẹ́ ètò ẹ jẹ́ káwọn èèyàn ó mú nọ́mbà kí wọ́n jẹ̀bùn. Hello somebody ẹ káalẹ́ o. Hello sà. Níbo lẹ ti ń pè yìí? Níbo lẹ ti ń pè? 080 mẹ́ta 19700 ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ sà. Níbo lẹ ti ń pè yìí? Láti ṣáṣá ni sà. Ẹ dárúkọ Olúbàdàn mẹ́ta tó ti jẹ́ Ìbàdàn tó lókìkí. Olúbàdàn tó lókìkí mẹ́ta. Bàbá Balógun Àlíwò. Ó de ní. Bàbá Ògúndípẹ̀. Ó di méjì. Olóyèdè Àsáǹkẹ́. Bàbá Olóyèdè Àsáǹkẹ́ ó di mẹ́ta ó ti jẹ́ 10,000 sọ fẹ́ tẹ̀ wájú. Àti bàbá. Sọ fẹ́ tẹ̀ síwájú. Mẹ́ta ti dàgbà mẹ́ta ti dàgbà. Ó ti jẹ́ 10,000 báwọn sọ tún fẹ́ tẹ̀ wájú ká tún mú sí. Alihamdulilayi. Ó lè jọ 100,000 ó lè jọ 100,000 owó wà nílẹ̀ o. 10,000 ti tó. Ẹ máa bọ̀ ọjọ́ mẹ́jọ kọ wàá gbà kí ló kọ rẹ. Latifatu Moshood láti Ṣáṣá. Latifatu Moshood láti Ṣáṣá. Máa bọ̀ wá gbàjọ́ mẹ́jọ. Bíbí Bọ́lá bá lọ sóde o. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà. Hello ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Hello ta ló ń pè yìí? Níbo lẹ ti ń pè? Láti Igboho mo ti pè é tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan. Mi ò gbọ́. Àdúrà mo fẹ́ ti fún yín. Àdúrà.
lágbára ọlọ́ọ̀ ẹ̀ borí àwọn ọ̀tá yín o. àmì sẹ́yìn lẹ̀ ń gbégun àtìpàkọ́ ni. ẹnìkan. sẹ́yìn lẹ̀ ń gbégun àtìpàkọ́ onímọ̀ ṣàdúrà oríṣiríṣi wa. láti ẹ ṣeun. ọmọ ọlọ́run kí èso ọgbà rẹ ọládẹ̀kẹ́ tẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o. ẹ̀mí yóò gún ọ. àmì. olúwa wà pẹ̀lú yín o. ẹ ṣeun. ẹ dákọ ní tíátà márùn tó lókìkí kẹ́ ẹ máa bọ̀ agbowó kẹ́ ẹ wá gba ráìsì kẹ́ ẹ wá gba ẹ̀wà kẹ́ ẹ wá gba gàrí. bàbá àsàlà ó de ní. tó dé pọ̀jọ́kọ́. ó di méjì olókìkí. bàbá wa lúwẹ̀. ó di mẹ́ta olókìkí kí ló kọ alúwẹ̀. yẹ kí ẹ ti gbàgbé orúkọ. ọmọ kọ alúwẹ̀ ọmọ jòwó rẹ̀ ó jò ní. ẹ má bínú ẹ̀jẹ̀ ẹ dábàá pé bàbá lúwẹ̀ náà. dákọ̀ntọ́ ọba mọ́kọ rẹ̀ Sunday ọmọbọ́láńlé làlúwẹ̀ jẹ́ dákọ̀ntọ́ ọba mọ́kọ rẹ̀. ọ̀ya dákọ̀ mí. àyìn máa jẹ́ ránkì owó ni o owó rẹ̀ ti kú 5,000 owó rẹ̀ kú. ẹ má jẹ ẹja o. ọ̀ya ó ti sa ọ̀dà pè mí padà tó o bá rántí. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà àsìkò tó kù péréte yìí ẹ̀bùn là á fi jẹ 08033319700 ẹ̀ka alẹ́ o. bí ọlọ́jà kò nílé rú lọ ní ẹ má gbọ́ ládùúgbà. ẹ ló ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ mo lẹ ti ń pè yìí. látòlódó ni. látòlódó. ẹ dákun àwọn àdúgbò tó lókìkí márùn-ún Ìbàdàn tẹ wá gbẹ̀bùn níjọ́ Sunday tí ń bọ̀. bẹ̀rẹ̀ ó de ní. Ògùnpa. ó di méjì. Òjé. ó di mẹ́ta. Ìdí Ayẹyẹ. ó di mẹ́rin. Bódìjà. ó di márùn-ún ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ ti kọ́kọ́ jẹ 5,000 ẹ jẹ gàrí ẹ jẹ ráìsì ẹ sì jẹ wà. ẹ ṣe o. ṣé ẹ fẹ́ tẹ̀ wájú ẹ lè jọ 100,000 o tẹ́ ẹ bá fẹ́ tẹ̀ wájú o. ṣé ẹ ní já mi sí jìǹbá àgbà mọ́. mi ò ní já yín jù lẹ̀ ọ̀ya ẹ tẹ̀ wájú ẹ tún mú nọ́mbà mi. nọ́mbà 5. nọ́mbà 5 sọ wípé kẹ́ ẹ dárúkọ àwọn eléré oníjùjú márùn-ún tí wọ́n lókìkí. eléré oníjùjú. eléré oníjùjú. Sẹ́mi Sọ́là. yẹ̀ ẹ́ sóde ní ẹ pàtẹ́wọ́ fúnra ìyá yìí ṣé ẹ máa lọ patí ni. Yínká Ayéfẹ́lẹ́. ó di méjì ìwọ ìyá yìí ó di méjì. ẹ wàá rántí oníjùjú mọ́ 5,000 owó rẹ̀ ń lọ nù o. o ti fi ta tẹ́tẹ́. Adégbòdù. ó di mẹ́ta. Adégbòdù. ó di mẹ́ta ó kù méjì. Kọ́lá bẹ́ẹ̀sì ó di mẹ́rin. wọ́n sọ fún ọ ní ìwọ ìyá yìí. wọ́n sọ fún mi o wọ́n sọ fún mi kọ̀ọ̀tẹ̀ ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́ mi. ọ̀ya ta tún lẹ́lẹ́ẹ̀karùn-ún ta lẹ́lẹ́ẹ̀karùn-ún. ẹ rí i pé mo ṣáàyè àgbàlagbà ni ọmọ níní. ọmọ ọdún mélòó ni yín. mo ti lọ 60 o. 60 ọdún ìwà làgbàlagbà ẹ̀gbọ́n ọ̀gbá àbúrò òjò lè ní yín èmi tí mò ń bi yín náà èmi náà sọ méke. mo mọ̀ pé ìsọ méke àti pé mo ṣáàyè báwo lè àwọn olórin. ọ̀dà n ó fi 5,000 sí ẹ̀gbá tán ẹ gba 10,000 níjọ́ mẹ́jọ ẹ bá ń kọ́lẹ̀ 10,000 fún. ẹ ṣe o. kí ló kọ yín. ẹ ṣe pẹ̀ fún pa o Fatima Rasaki látòlódó. Fatima Rasaki látòlódó wọ́n jẹ ráìsì wọ́n jẹ ẹ̀wà wọ́n jẹ ẹ̀wà ráìsì àti gàrí àti 10,000. ẹ ṣe o. 080 mẹ́ta 19 700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o gbogbo lé ń kọ́ o. mo ń gbọ́ yín. Èmi náà fẹ́ jẹ̀bù níta. ó yá ẹ mú nọ́mbà kẹ́ ẹ jẹ̀bùn. nọ́mbà 3 sọ wípé ká ẹ dákọ àwọn abẹ̀sẹ́kù bí òjò tó lókìkí mẹ́ta tẹ́ ẹ mọ̀ àwọn abẹ̀sẹ́kù bí òjò mẹ́ta ó ti já yeyeyeye ọ̀dà akẹ́ni igun lọ́kì ẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o ìpè ń jápè ẹ̀ka alẹ́ níbo lẹ ti ń pè. Ìyálóde ní láti ilé gbọ́n. ọ̀ya ẹ dákọ abẹ̀sẹ́kù bí òjò mẹ́ta tẹ́ ẹ mọ̀ tó lókìkí. ìmọ̀ ẹlẹ́sẹ̀ tó sà. mẹlẹ́sẹ̀. bẹ́ẹ̀ni sà. onírẹ́sìlì ńkọ́. ìmọ̀ àbí àwọn olórin ni mo lè mú. mọ ẹlẹ́sẹ̀ mú rẹ́sìlì ọjọ́ lómi ọ̀wọ́lé. 080 mẹ́ta 19 700 ọ̀ya ẹgbẹ́ kọ́mọ́kọ́mọ́ ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́. gbogbo ilé ńkọ́ o. wọ́n wà o. ẹ ṣeun.
kí ló kọ yín kí ló kọ yín bó lẹ ti fẹ́. àìdí ni mi látòlódó. látòlódó gbogbo ẹ̀bùn olódó lẹ gbogbo ẹ̀bùn lọ ẹ̀kọ́ ń bẹ̀ àwọn èèyàn bíi mẹ́ta ti jẹ látòlódó. ọ̀ya ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ ṣeun. níbo lẹ ti ń pè níbo lẹ ti ń pè. látọ̀rẹ́ méjì ni o. látọ̀rẹ́ méjì agúgù. bẹ́ẹ̀ni. ẹ dákọ̀ ó fújì márùn-ún tó lókìkí kẹ́ ẹ mọ́ sáré tètè bọ̀ níjọ́ mẹ́jọ wa gba owó àti kílẹ̀ tọ́ka. onífújì márùn-ún tó lókìkí. Saheed Òṣùpá. ó de ní ẹkọrin rẹ̀ díẹ̀ kí n gbọ́. Káyé sọ pé olórí ò dáa. ọ̀tàn wọ́n tún sọ pé olórí ò dáa. ó tilẹ̀ ti tó èwo tún ni. Pasuma Wasiu Alabi. ẹkọrin Pasuma kí n gbọ́. Alabi ọjọ́ yẹn máa rí o Pasuma. ọ̀tàn ṣúgà ti já mọ́ ọ lọ́wọ́ ẹgbẹ́ yùn sẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kẹta ń kọ́. Táyé Kọ́rẹ́ǹsì. ọ̀tàn ìwọ ọ̀yá yìí àbọ̀ ọmọ lọ patí ni gbogbo nǹkan yìí lọ mọ̀ tó ti mọ gbogbo wọn lórí. ẹlẹ́kẹrin ń kọ́ ta ẹlẹ́kẹrin. Màláìkà. ó tún mọ mọ̀lá náà tó o tún gbá mọ̀lá. mo ń gbọ́ màlá o. ọya ju mọ̀lá kan fún mi kí n gbọ́. epo àkàrà ló sọ́jà bí o ayé ń bọ̀ mọ̀lá. ìwọ ọlọ́run àṣàyànnú mo gbà lálejò ọdẹ ẹlẹ́karùn-ún kọ́. Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé ò lè mórí Wàsíù Àyìndé ibi tó ti jánu kọrin Wàsíù Àyìndé kí n gbọ́. ni Wàsíù Àyìndé ó mú. ọ̀tàn gbogbo ọmọlá ló sì mọ̀. mórí. Wàsíù Àyìndé mo ti gbàgbé ní ọkọ̀. Rẹ̀mí Àlùkò ń kọ́ tó mórí Rẹ̀mí Àlùkò. Rẹ̀mí Àlùkò bàbá Bọ́sẹ̀. ọ̀tàn sábà wulẹ̀ dára rẹ̀ láàbù mọ́ ọ̀bọ̀njọ́ mẹ́jọ gbogbo wọn ló ti mọ̀. ok Abbas Balikis ni. níbo lẹ ti ń ṣiṣẹ́. fashion designer ni. àbájọ kí lẹ tún kọ́ ọ̀hún lẹ́ẹ̀kan sí. Abbas Balikis. Abbas Balikis láti ọ̀rẹ́ méjì látọ̀rẹ́ méjì àgùgù a wà níyànà olówó tí ń fowó sàánú a wà níyànà àgbàlá àtijọ́ kìí ṣe ọ̀nà adégbàyé o kìí ṣe tọ̀nà adégbàyé o ìyànà àgbàlá tó wà ní ọ̀nà olówó tí ń fowó sàánú ní ìwòrò òdù ìwòrò òdù ìyànà àgbàlá ní ìwòrò òdù ẹ máa bọ̀ lálẹ́ láago 8 alẹ́ kẹ́ ẹ wá gbowó àti ṣe ẹ láìkè ráìsì ẹ láìkè bẹ́ẹ̀ bá rówó náà ẹ lè gbà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. nǹkan lówó tuntun tó rò ná ní pati fújì owó tuntun. ẹ rà nígbà o ẹ mọ̀ tẹ̀síwájú. ọjọ́ ń lọ bí àná òun ń lọ bí àtiwọ̀ last one ló pè yìí ẹni tí ó jẹ káàdì ètò ní hello. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ ṣeun. yes sà. níbo lẹ ti ń pè yìí. látòdí ń jó ni. látòdí ń jó. ẹ mọ dara yín láàmú ẹ dákun àwọn àgbàlagbà oní tíátà 5 kẹ ẹ mọ sáré bọ̀ wá gba 10,000 jọ mẹ́jọ ẹ sì gba ráìsì ẹ gba ráìsì bàbá àṣàlá ẹ ti pè lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá tó rìn ní ìtẹ́ owó yín ọjà o. Yínká Quadri. ó di 2. Délé Òdìlé. ó di 3. ìyàwó rẹ ní sọ sí ọ létí. ìyàwó mi ò sí ń bí. ta ni sọ sí ọ létí wọ́n parọ́. èmi nìkan mo wà nínú ilé. ọya nọ́mbà 4 ńkọ́. Délé Òdìlé. tó o ti sọ lẹ́ẹ̀kan. Kọ́lá olóòtú. ó sì orú eré tí mo máa ṣe. ọya èwo ní jẹ́ bẹ́ẹ̀.